Adine query, Abaye not doing the good. Adine query, Abaye not doing the good. Adine query, I got it up with the Arena. What will remember take a what will you do in the way you are? Yapa not doing the good. Yapa mother doing the good. I got it up with the woman is a Arena. Don't remember take a what will you do in the way you are? Yeah.
ne kwe ọ̀sẹ̀ àgbọ̀. Ìrúgbó káyìn ne kwe ọ̀sẹ̀ òfẹ́. Ọjọ́ yà bá lò. Ìrúgbó káyìn ne kwe ọ̀sẹ̀ òfẹ́. Ìrúgbó káyìn ne kwe ọ̀sẹ̀ àgbọ̀. Ìrúgbó káyìn ne kwe ọ̀sẹ̀ òfẹ́. Ìrúgbó káyìn ne kwe ọ̀sẹ̀ òfẹ́. Ìrúgbó káyìn ne kwe ọ̀sẹ̀ òfẹ́. Ọjọ́ yẹ. Ìrúgbó káyìn ne kwe ọ̀sẹ̀ òfẹ́. Ajali de wúro mọ́ ó dé kó táyé. Dobigo ajaraye ọkẹ́. Yéké sí ọ̀bọ̀ náà yé kẹ́ ẹ̀dẹ̀ wọ́n mi kò wòwò. Yẹ̀dẹ̀ wọ́n mi kò wòwò wúro mọ́ ẹ̀ parí. Òkúrú ẹ̀mú ó kéré tó ní wẹ̀rẹ̀ wọ̀. Ìrúgbó káyìn ní wẹ̀rẹ̀ ọ̀sẹ̀ òyàjà. Ìrúgbó káyìn ní wẹ̀rẹ̀ ọ̀sẹ̀ àgbọ̀. Ìrúgbó káyìn ní wẹ̀rẹ̀ ọ̀sẹ̀ òfẹ́. Ọjọ́ yà wá rúgbó. Ìrúgbó káyìn ní wẹ̀rẹ̀ ọ̀sẹ̀ òyàjà. Ìrúgbó káyìn ní wẹ̀rẹ̀ ọ̀sẹ̀ òyàjà. Ìrúgbó káyìn ní wẹ̀rẹ̀ ọ̀sẹ̀ òyàjà.
kó kọ yẹ. Ọdún kọjá bí epo pẹ̀lú dẹ̀yẹ àpọ̀. Yóò gbogbo owó dẹ̀yẹ àpọ̀ gẹ́gẹ́. Kùrì àlè wọn ìwà rẹ̀. Yóò bóra àtàrí òkò yẹ. Kùrì àlè sáwẹ̀ rò. Wẹ́nu lórí kùrì àlè sáwẹ̀ rò.
Subscribe to our YouTube channel.